Àwọn ajínigbé tó jí òṣìṣẹ́ àjọ IBEDC gbé ní ìpínlẹ̀ Ògùn ti béèrè fún ohun tí wọ́n fẹ́. Àjọ IBEDC sọ wípé kò sóhun tó kan àwọn lórí rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, a ò ní ṣiṣẹ́ ṣe ni ìròyìn ọ̀hún bá dé. Lórí wípé ẹ fún wa lépo bẹntiróòlù ká lè lọ́ọ́ ṣe ìkọlù sí àwọn agbègbè tó kàn tí a sì kọ̀ jálẹ̀ láti fún wọn, àwọn agbébọn gba ẹ̀mí lẹ́nu ènìyàn 28 ní ìpínlẹ̀ Katsina nítorí ọ̀rọ̀ yìí. A ò tí ì wẹ̀ fún ọjọ́ 3, kò síná kò sómi, wọ́n tún ti ilé ìwòsàn pa. Ṣé ẹ fẹ́ pa wá ní? Wàhálà ńlá bẹ́ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn, àwọn akẹ́kọ̀ọ́ fárígá. Àfi kọ́lọ́run gbani lọ́wọ́ àwọn tó ń fipá bá àwọn ọmọdé lò pọ̀ láwùjọ. Wọ́n tún ti fi àwọn 5 mìíràn ránṣẹ́ lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí. Àfi kọ́lọ́run dìde ìjà. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Àwọn ajínigbé tó jí òṣìṣẹ́ àjọ IBEDC gbé ní ìpínlẹ̀ Ògùn ti béèrè fún ohun tí wọ́n fẹ́. Àjọ IBEDC sọ wípé kò sóhun tó kan àwọn lórí rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, a ò ní ṣiṣẹ́ ṣe ni ìròyìn ọ̀hún bá dé. Ìròyìn kan ló jáde lórí ayélujára ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn sí àkókò tí a wà yìí, nígbà tí ìròyìn ọ̀hún gbé jáde wípé àwọn òṣìṣẹ́ àjọ IBEDC, ìyẹn àjọ tó ń pín iná ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ògùn, ní àwọn agbébọn ti jí àwọn òṣìṣẹ́ wọn 2 gbé ní ojú òpópónà márosẹ̀ Ìbàdàn sí Ìjẹ̀bú, tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà 300 náírà, ìyẹn 300 million naira, tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún sì ké gbàjarè síta. Níbàámu pẹ̀lú ìròyìn náà, àwọn òṣìṣẹ́ àjọ IBEDC, ìyẹn Ìbàdàn Electricity Distribution Company, láti ìjọba ìbílẹ̀ Ṣàgámù sí Ìkẹ́nẹ ní àwọn ajínigbé jí gbé ní agbègbè Ògúnmákin ní ojú òpópónà márosẹ̀ Ìbàdàn sí Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn ọ̀hún fi léde wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2026, nígbà tí àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe ojúṣe wọn tí àjọ IBEDC èyí tí ó gbé rán wọn. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, àwọn agbébọn ọ̀hún ni wọ́n jí àwọn 2 ọ̀hún gbé, tí wọ́n sì kọ́kọ́ béèrè fún mílíọ̀nù lọ́nà 300 náírà, ìyẹn 300 million naira, kó tó di wípé àwọn ẹbí ọ̀hún sọ pé àwọn ò ní tó owó tí wọ́n béèrè fún ọ̀hún. Ṣùgbọ́n àwọn ajínigbé náà ni wọ́n wá dín owó ọ̀hún kù sí mílíọ̀nù 40 náírà, ìyẹn 40 million naira, tí wọ́n sì sọ wípé láti gba àwọn ènìyàn wọn méjèèjì ọ̀hún wọ́n gbọ́dọ̀ san mílíọ̀nù 20 náírà fún èèyàn kọ̀ọ̀kan. Látàrí àwọn ọ̀rọ̀ yìí ni àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé yìí ti sọ wípé àwọn ò ní tó owó náà, tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn tí wọ́n jí àwọn ènìyàn wọn gbé. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkan lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n fi pe ìyàwó ọ̀kan lára wọn, tí wọ́n sì jọ ṣe fọ́nrán ìbánisọ̀rọ̀ tí a mọ̀ sí fídíò kọ̀ pẹ̀lú ara wọn, tí wọ́n sì ti jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n mú mílíọ̀nù 40 náírà wá láti wá gba àwọn méjèèjì. Wọ́n wá fi àwòrán àwọn méjèèjì hàn wọ́n. Níbi bẹ̀ ni àwọn mọ̀lẹ́bí ọ̀hún ti sọ wípé wọ́n ti ná àwọn ènìyàn wọn báṣubàṣu, wọ́n ti fìyà jẹ wọ́n, èyí tí wọ́n sì ń pè fún ìjígìrì àti ìtanijí láti ọ̀dọ̀ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní owó kankan, ṣùgbọ́n tí àwọn ṣe ń wo àwọn ènìyàn wọn ní ara ń ta àwọn, nítorí wípé wọ́n ti fi ìyà jẹ wọ́n, wọ́n sì ti dá ọgbẹ́ sí wọn lára. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn méjèèjì èyí tí wọ́n jí gbé náà, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó olú iléeṣẹ́ àjọ IBEDC, wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí, ṣùgbọ́n àjọ IBEDC ni ó sọ ohun tó yani lẹ́nu, èyí tó gbẹnu tán. Wọ́n sọ wípé àjọ IBEDC ni ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ò ní ìkankan táwọn fẹ́ ṣe sí ọ̀rọ̀ ọ̀hún, kí wọ́n lọ máa dá arán fúnra wọn. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé ṣe bí ẹnu iṣẹ́ ni wọ́n ti jí àwọn ẹni yìí gbé, kì í ṣàṣe wípé wọ́n dá iṣẹ́ ara wọn jẹ́. Iṣẹ́ tí àjọ IBEDC rán wọn ni wọ́n ṣe lọ́wọ́ kó tó di wípé wọ́n jí wọn gbé. Ṣùgbọ́n àjọ IBEDC ni wọ́n sọ wípé kò sí ohun tí ó kan àwọn nínú wípé wọ́n jí àwọn ènìyàn wọn gbé, káwọn ẹni ọ̀hún lọ máa rán fúnra wọn. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n wá ké gbàjarè sí àjọ aláàbò ilẹ̀ wa Nàìjíríà lórí iléeṣẹ́ ọlọ́pàá, àjọ DSS àti Àmọ̀tẹ́kùn kí wọ́n jọ̀ọ́ láti dóòlà àwọn ènìyàn wọn lọ́wọ́ àwọn ajínigbé yìí, nítorí pé àwọn ò ní owó kankan láti san fún àwọn ẹni yìí. Àwọn ò tiẹ̀ ní tó mílíọ̀nù 40 náírà. Wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ tó fi mọ́ iléeṣẹ́ ọba èyí tó mójútó ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti jọ̀wọ́ láti gbé ìgbésẹ̀ akin lórí àwọn ọ̀rọ̀ yìí, àti wípé wọ́n tún bẹ ìjọba wípé kí wọ́n jọ̀ọ́ kó má jẹ́ kí àwọn ènìyàn wọn kú sí àkàtà àwọn ajínigbé, nítorí wípé
iṣẹ́ ọba òun ni wọ́n ń ṣe kó tó di wípé wọ́n jí wọn gbé. Ohun tó wá ń ya àwọn ènìyàn lẹ́nu ní ọ̀rọ̀ tó jẹ jáde láti ọ̀dọ̀ àjọ IBEDC ìyẹn Ìbàdàn Electricity Distribution Company tí wọ́n sọ wípé kò sí ohun tó kàn wọ́n nípa ohun tí àwọn ajínigbé ọ̀hún béèrè pé kí àwọn ènìyàn ọ̀hún lọ wá mílíọ̀nù 40 náírà wá. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ò ní nǹkan kan tí àwọn lè ṣe sí ọ̀rọ̀ ọ̀hún. Àwọn ènìyàn wá sọ wípé ṣebí ìdí iṣẹ́ yìí ni wọ́n ń ṣe kó tó di wípé àwọn ajínigbé ọ̀hún jí wọn gbé. Oríṣiríṣi ọ̀rọ̀ ni ó ti ń jẹ jáde, oríṣiríṣi ìbéèrè ni ó sì ti ń jẹyọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. A ò tí ì wẹ̀ fún ọjọ́ mẹ́ta, kò síná kò sómi, wọ́n tún ti ilé ìwòsàn pa. Ṣé ẹ fẹ́ pa wá ní? Wàhálà ńlá bẹ́ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn. Àwọn akẹ́kọ̀ọ́ fárígá. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn ìyẹn UI ni wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn alágbára nínú ilé ẹ̀kọ́ náà lórí wípé wọ́n fi ìyà iná jẹ wọ́n àti wípé wọn ò tan omi fún wọn látàrí bí àwọn òṣìṣẹ́ kan tí wọn ò kí ń ṣe òṣìṣẹ́ tí ó ń kọ́ ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún bí wọ́n ṣe dá iṣẹ́ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Àwọn alákòóso àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀, àmọ́ àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ni wọ́n kọtí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ tí àwọn alákòóso wọn sọ fún wọn, ṣùgbọ́n tí wọ́n sì dúró wọn lé wípé àwọn yóò ṣe ìfẹ̀hónúhàn alágbára ni. Lẹ́yìn èyí ni wọ́n bọ́ sí ojú ọ̀nà tó wọ ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì ń dá àwọn ọkọ̀ èyí tí ó fẹ́ wọlé àti èyí tó ń bọ̀ dúró látàrí ọ̀rọ̀ yìí. Èrèdí ìfẹ̀hónúhàn náà kò sẹ́yìn ìnira wọn lẹ́yìn ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ni ìyẹn NASU nínú ilé ẹ̀kọ́ ọ̀hún èyí tí ó ń lọ lọ́wọ́. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn tó yanṣẹ́lódì ọ̀hún ni wọn kì í ṣe àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Níbàámu pẹ̀lú ìròyìn èyí tí iléeṣẹ́ wa kó jọ, àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún jẹ́ kó di mímọ̀ pé bí àwọn ẹgbẹ́ SANU ọ̀hún ṣe dá iṣẹ́ sílẹ̀ ni ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìnira bá àwọn. Wọ́n ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ náà ni wọn ò tan iná mọ̀nàmọ́ná àti omi fún àwọn mọ́ tó fi mọ́ gbogbo ohun tó mú ìgbé ayé dẹrùn fún àwọn akẹ́kọ̀ọ́ nínú ilé ẹ̀kọ́ ọ̀hún. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé láti ìjẹta àti ìjẹrin ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ti wẹ̀ kẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì rí iná kàwé láti lè fi gbáradì fún ìdánwò èyí tí ó ń bọ̀ láìpẹ́. Nínú ọ̀rọ̀ tirẹ̀ ní Linus tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ èyí tí ó bá ikọ̀ akọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ ni ó fi léde wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọn ò lè fi ara da ìnira ọ̀hún mọ́ nítorí ilé ìwòsàn kan ṣoṣo tí ó wà nínú ọgbà ilé ẹ̀kọ́ náà ló ti di títì pa látàrí ìyanṣẹ́lódì ẹgbẹ́ NASU. Ó fi kún pé tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí akẹ́kọ̀ọ́ kankan báyìí kí wọ́n tó gbé dé ilé ìwòsàn UCH ó ṣeé ṣe kí irúfẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún kí ó papòdà. Goodluck Akínlàwọ́n àti àwọn akẹ́kọ̀ọ́ mìíràn ni wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn tí gbogbo wọn sì rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti dá àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n yanṣẹ́lódì ọ̀hún láti dá wọn lóhùn ohunkóhun tí wọ́n ń béèrè fún nítorí pé gbogbo nǹkan ni ò tí ì padà bọ̀ sípò ní ilé ẹ̀kọ́ náà àti wípé ìnira ni ìyanṣẹ́lódì ẹgbẹ́ NASU ni ó mú bá àwọn nílé ẹ̀kọ́ ọ̀hún. Àfi kọ́lọ́run gbani lọ́wọ́ àwọn tó ń fipá bá àwọn ọmọdé lò pọ̀ láwùjọ. Wọ́n tún ti fi àwọn 5 mìíràn ránṣẹ́ lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí. Àfi kọ́lọ́run dìde ìjà. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ni ó ti ṣàfihàn àwọn afurasí 5 kan èyí tí wọ́n ti ráwọ́ tó èyí tí wọ́n ní ọwọ́ nínú fífi ipá bá àwọn ọmọdé lò pọ̀ àti lílo àwọn ọmọ ní ìlòkulò. Wọ́n jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan èyí tí ó jẹyọ láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ni ó sọ̀rọ̀ yìí wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n ti ṣe iṣẹ́ ìwádìí tó gún mọ́lé lórí tí wọ́n sì ti wọ́ wọn lọ ilé ẹjọ́. Níbàámu pẹ̀lú àtẹ̀jáde ọ̀hún ó ṣàfihàn ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ẹni ọdún 56 ìyẹn 46 years old tí orúkọ rẹ̀ ń jẹ́ Rapruchukwu Ezenandu ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń hu ìwà kò tọ́ pẹ̀lú ọmọbìnrin kan ẹni 20 ọdún ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026 èyí tí a wà yìí tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti taari ẹjọ́ arákùnrin ọ̀hún kúrò ní àgọ́ ọlọ́pàá èyí tí ó wà ní Òkò tó sì ti fi ẹjọ́ ọ̀hún ṣọwọ́ sí olú iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní ìpínlẹ̀ Anambra. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọkùnrin ẹni ọdún 56 ọ̀hún ni ó ti ń bá ọmọ ọ̀hún ṣe kò tọ́ láti ẹni ọdún 17 èyí tó sì jẹ́ kó di mímọ̀ pé ó ti fi àìsàn HIV ni ó ti kó ran ọmọ ọ̀hún láìbámu pẹ̀lú àtẹ̀jáde èyí tí wọ́n ṣe fún ọmọ ọ̀hún ní ilé ìwòsàn tó sì jẹ́ kó di mímọ̀ pé
Afurasí ọ̀hún ni ó ti ṣe àpatẹnujẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo ni òun hu irúfẹ́ ìwà yìí. Ẹlòmíràn tí wọ́n tún fi ojú rẹ̀ hàn dé ní orúkọ rẹ̀ ń jẹ́ Uchara Ezenwane tí òun jẹ́ obìnrin ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó ń lo àwọn ọmọ nílòkulò, ìyẹn ọmọ ọdún 6 tí orúkọ rẹ̀ ń jẹ́ Ichetuna Ezenwane àti Chiamaka Ezenwane tí òun jẹ́ ọmọ ọdún 4 ni wọ́n ti rí oríṣiríṣi àpá lára wọn. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n jẹ́ kó di mímọ̀ pé wáyà iná ni arábìnrin yìí ni wọ́n fi ń na àwọn ọmọ méjèèjì ọ̀hún. Níbàámu pẹ̀lú ìròyìn náà, wọ́n jẹ́ kó di mímọ̀ pé afurasí ọ̀hún ni ó lọ gba àwọn ọmọ ọ̀hún ní ilé ọmọ aláìníyàá ní ìlú Onitsha, èyí tí ó sì padà ṣe àwọn ọmọ ọ̀hún níṣekúṣe tí ó sì ń lò wọ́n ní ìlú omi òjò àti ìlú ẹrú. Ní ìtẹ̀síwájú ìròyìn ọ̀hún, èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń mójútó ìwà ọ̀daràn àti ìjẹgàba lórí àwọn ọkùnrin àti obìnrin, ni wọ́n ti gbé jáde wípé àwọn gba ìpè kan ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026 wípé arákùnrin kan ni ó fi tipátìkúùkù bá ẹni ọdún 16 kan lájọṣepọ̀. Wọ́n sì fi ẹ̀sùn ọ̀hún ṣọwọ́ sí àgọ́ ọlọ́pàá ti Ogunnaik Police Division Headquarters. Níbàámu pẹ̀lú iṣẹ́ ìwádìí ṣàfihàn rẹ̀ wípé arákùnrin kan tí ó jẹ́ Chukwuemeka Chidiebere ẹni ọdún 26 ni ó jẹ́ òṣìṣẹ́ aṣọ́gbà kan ní agboolé kan ní ìpínlẹ̀ Anambra ni ó ti hu ìwà kò tọ́ yìí sí ọmọ ọ̀hún lẹ́yìn ìgbà tí ọmọ ọ̀hún fẹ́ lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan tí ó sì tọ ọmọ ọ̀hún wọlé tí ó sì fi tipátìkúùkù jẹran sunkún sí lára ọmọ náà. Afurasí ọ̀hún ló ti wá ṣe àpatẹnujẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ni ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀. Bákan náà ni ìròyìn tún ṣe àfihàn ọkùnrin kan èyí tí ó fi tipátìkúùkù jẹran sunkún sí ṣe tọ́ńbélé lára ọmọ ọdún 11 kan ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026, èyí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti Neni ní ìpínlẹ̀ Anambra tí ó ráwọ́ tó. Níbàámu pẹ̀lú ìròyìn náà, arákùnrin ọ̀hún ni orúkọ rẹ̀ ń jẹ́ Uchenna Mujuama ẹni ọdún 36, èyí tó lọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti sọ fún ọmọ òun pé kó wá bóun ní inú ṣọ́ọ̀bù rẹ̀ níbi tó ti ń ṣe gbàjámọ̀, ìyẹn bábà. Níbi bẹ̀ ni ó ti fi tipátìkúùkù jẹran sóko sí lára ọmọ yìí, èyí tí iṣẹ́ ìwádìí ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ látàrí àbọ̀ èyí tí ó jẹ jáde ní ilé ìwòsàn èyí tí ó ṣe fún ọmọ òun. Nínú ọ̀rọ̀ mìíràn, ní ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2026 yìí ni ẹ̀sùn míì tún jẹ jáde lórí arákùnrin kan èyí tí ó jẹ́ ẹni ọdún 52 tí ó jẹ́ afurasí tórúkọ rẹ̀ ń jẹ́ Chukwudi Nwayata ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó fi tipátìkúùkù já ìbálé jẹran sóko sí lára ọmọ ọdún 11 kan tí ó ní gángangan, èyí tí ó mú ọmọ ọ̀hún wọ inú ilé rẹ̀ tí ó sì fi tipátìkúùkù jẹran sóko sí lára ọmọ náà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra tí wọ́n sì ti fi ọ̀rọ̀ ọ̀hún síwájú iléeṣẹ́ ọlọ́pàá. Níbàámu pẹ̀lú ìròyìn náà, àwọn márààrún ọ̀hún ni wọ́n ti wọ́ lọ ilé ẹjọ́ lánàá, ìyẹn ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2026 látàrí àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú jíjá ìbálé ọmọ lọ́nà àìtọ́ àti fífi ipá bá àwọn ọmọdé lò pọ̀ tó fi mọ́ lílo àwọn ọmọ nílòkulò ní ìpínlẹ̀ Anambra. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde láti ẹnu alákòóso fún ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra, ìyẹn CP Ikeoye Orutugu, ni ó ṣàpèjúwe àwọn ìwà yìí gẹ́gẹ́ bí ìwà èyí tí ò bá òfin mu tí kò ṣe ìtẹ́wọ́gbà láwùjọ. Bákan náà ni alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ni ó sọ ìfarajìn rẹ̀ sí dídóòlà ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó láwùjọ, pàápàá jùlọ àwọn ọmọdé àti àwọn obìnrin. Ó wá ṣe àrídájú rẹ̀ wípé àwọn ẹni ọ̀hún ni wọn ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn. Lórí wípé ẹ fún wa lépo bẹntiróòlù ká lè lọ́ọ́ ṣe ìkọlù sí àwọn agbègbè tó kàn tí a sì kọ̀ jálẹ̀ láti fún wọn, àwọn agbébọn gba ẹ̀mí lẹ́nu ènìyàn 28 ní ìpínlẹ̀ Katsina nítorí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ mà tún ti bẹ́yìn yọ látàrí wípé àwọn ará ìlú kan kọ̀ jálẹ̀ láti fún àwọn ajínigbé agbébọn ní epo láti lọ́ọ́ fi ṣe iṣẹ́ láabi wọn, ni àwọn agbébọn ọ̀hún bá ya wọ agbègbè wọn tí wọ́n sì pa wọ́n ní ìpínlẹ̀ Katsina. Àwọn agbébọn ọ̀hún ni wọ́n pa ènìyàn 28 níye ní agbègbè náà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ọ̀hún ni wọ́n gbé jáde ní ìlú Gwagoro níjọba ìbílẹ̀ Kankai ní ìpínlẹ̀ Katsina. Níbi bẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn aráàlú ọ̀hún
ọ̀hún ni wọ́n kọ̀ jálẹ̀ láti fún àwọn agbébọn ọ̀hún ní epo nígbà tí wọ́n dé ìlú wọn ní ọjọ́ kìíní kó tó di pé wọ́n ṣe ìkọlù sí wọn lọ́jọ́ kejì. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn ọ̀hún ni wọ́n lọ sí ìlú ọ̀hún tó sì béèrè pé kí wọ́n fún àwọn lépo wípé àwọn fẹ́ lọ ṣe iṣẹ́ láabi kan ní ìlú kejì èyí tó wà ní ẹ̀gbẹ́ ìlú wọn. Ṣùgbọ́n àwọn ènìyàn ọ̀hún tó wà ní ìlú náà ni wọ́n sọ wípé rárá o, àwọn ò lè fún wọn lépo láti lọ fi ṣe ìwà láabi nítorí pé epo ti tán nínú ọkọ̀ wọn. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé àwọn aráàlú ọ̀hún ni wọ́n lé àwọn ajínigbé yìí, àwọn agbébọn yìí ni wọ́n lé wọn kúrò nínú ìlú wọn. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àwọn agbébọn ọ̀hún ni wọ́n padà wá sínú ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè ní kíkankíkan èyí tó mú wọn pa ènìyàn 18 ìyẹn 18 níye nínú ìlú náà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n lé ní 20 tí wọ́n sì fara pa yánnayànna pẹ̀lú ọta ìbọn àti ọgbẹ́ mìíràn lára wọn. Bí àwọn agbébọn ṣe ṣe iṣẹ́ láabi wọn ni wọ́n tún kúrò níbẹ̀ ni wọ́n lọ sí inú ọjà ìlú Jikamshi ní ọjọ́ ajé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè. Ní ibẹ̀ ni wọ́n ti pa ènìyàn 10 níye tí àwọn 10 ọ̀hún sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì fara pa yánnayànna níbàámu pẹ̀lú arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Malam Garba Danjika ni ó jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó jẹ́ ìṣẹ̀lẹ̀ aburú gbà èyí tí ó bá wọn lẹ́jà fò táwọn sì ti ń dabọ̀ rẹ̀ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti ìjọba àpapọ̀ wípé àwọn ẹni ọ̀hún ni wọ́n ti ń ṣe ìkéde wípé àwọn ń bọ̀ láti wá ṣe ìkọlù sáwọn. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ni wọ́n kọ̀ jálẹ̀ ni wọ́n kọ̀ tí ọ̀gbìn sí ohun tí àwọn sọ èyí tí ó sì jẹ́ kí àwọn agbébọn ọ̀hún wá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú náà tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu wọn. Ó wá jẹ́ kó di mímọ̀ pé wọ́n rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Katsina tó fi mọ́ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà láti jọ̀ọ́ láti wá dóòlà wọn kúrò lọ́wọ́ àwọn ajínigbé èyí tí wọ́n fi ojoojúmọ́ ṣe ọṣẹ́ tí wọ́n sì ń dẹ̀mí àwọn ènìyàn wọn légbodò ní ìpínlẹ̀ Katsina. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti host control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088.